Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé wòyí. Lọ́ bá ní Naomi àti Kábíyèsí, wọ́n ti parí ìjà o. Naomi dẹ̀ ti wá sáàfin. Lọ́ bá ní àṣeṣe ni Mariam. Wọ́n ní etí baba nílé etí baba lóko. Bẹ́ẹ̀ ni èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Àṣé ó ti gbọ́ gbogbo rúmọ̀ pé Kábíyèsí ti dá ìyàwó ẹ̀ padà, Queen Naomi ti padà sáàfin. Wọ́n ní bóun náà ṣe ru ẹrù jàǹkárìwọ̀ tó rù lọ, tó ní àfihàn ò lè gbà wọn kóun lọ, iṣẹ́ àgbọ̀ gbogbo ẹ̀ tó fi lọ. Wọ́n ní bó kàn ṣe ru ẹrù padà wá nìyẹn ní géètì, ó dé géètì kan wọ́n jẹ́ kó wọlé. Meanwhile, Kábíyèsí ti sọ fún àwọn aṣọ́ géètì pé wọ́n ò gbọ́dọ̀ jẹ́ kí Mariam kó tún wọnú ààfin mọ́. Bó ṣe dé àwọn yẹn ní kò sáàyè, ó ní kán ṣí géètì, wọ́n ní wọn ò ṣí géètì. Kábíyèsí ti sọ fún àwọn pé tó bá ti wá wọn ò gbọ́dọ̀ ṣí géètì fún ẹ. Ló bá bugbe ta pé kọ́ sílẹ̀kùn fóun, ó rò pé bí ẹ tàdíjọ́. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ àwọn security ni. Kábíyèsí, àwọn security wá pé Kábíyèsí. Mariam wà ní géètì, kò jẹ́ káwọn gbádùn, tó ń pariwo mọ́ àwọn. Bí Kábíyèsí kàn ṣe ní káwọn security pé tó bá wọlé, tí wọ́n bá jẹ́ kí Mariam wọlé, pé gbogbo wọn pátápátá náà ti rugi oyin. Ló bá sọ fún Mariam pé Kábíyèsí ní wọn ò gbọ́dọ̀ rí mí ẹ̀ láàtọ̀, kó kúrò ní géètì, àwọn ò fẹ́ wọ́n ní bó ṣe gbogbo ta ló bẹ̀rẹ̀ sí ní ké. Òun máa wá, òun máa ṣe gbá, òun máa ṣe òun. Pé báwo ni Kábíyèsí, ibi Queen Naomi tó ti lọ, ṣùgbọ́n òun náà ló tún padà. Kò sí bí Queen Naomi ṣe máa lọ láìmọye ìgbà. Kábíyèsí máa gbà padà ní tó bá ti dé géètì, ó máa ṣílẹ̀kùn. Báwo ni tòun ti jẹ́? Òun ni báyìí. Wọ́n ní Kábíyèsí wá gbé fóònù, ló bá pè pé wá. Òun ti lóò gbọ́dọ̀ wá sáàfin yìí mọ́. Ó ti jẹ́ tán. Kí ló tún bọ̀ wá ṣe? Ṣé bó sọ fún òun pé tóun ò bá ti fún ẹ ní 1 billion, pé gbogbo nǹkan tó ti ṣe sáàfin, pé tóun ò bá ti fún ẹ pé kó yá fún ẹ ní owó yìí. Ṣé òun dẹ̀ ti fún ẹ? Kí ló tún bọ̀ wá ṣe? Ṣé bó sọ pé ó ti lọ? Kí ló wá ń bọ̀ wá ṣe pé ó tọ́ pé Naomi ò fẹ́ Kábíyèsí. Kábíyèsí ni ó fẹ́ fi ara ìwé Naomi. Kí ni tiẹ̀ láti compare Naomi pẹ̀lú wọ? Ó mọ̀ pé Queen ní Ilé Ifẹ̀ ni Naomi. Ìwọ Queen kankan. Wọ́n ní bó ṣe gbogbo ta nìyẹn pé Kábíyèsí wọn á rí nǹkan tó máa ṣe fún ẹ. Wọ́n máa ṣe gbá wọn aṣọ. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní vibrate ní gbogbo géètì ńgbà. Àwọn security wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣẹlẹ̀ yà. Ṣé mọ̀ pé wọ́n ní aláṣejù pé wẹ́rẹ́ la aláṣejù máa ń tẹ̀. Ṣé mọ̀ pé àṣejù wọn ó ti ní dùndú, ó dẹ̀ láta. Dùndú wọn ti láta. Òun nìkan ló fẹ́ wọ́ ara ẹ̀ kó ẹrù kúrò. Òun nìkan ló tún fi ọwọ́ ara ẹ̀ tún kó padà pé láì fọ́ọ̀mù ẹ̀. Wọ́n ní Kábíyèsí ní padà sílẹ̀ ìgbéra lọ fẹ́ kọ ẹ̀, lọ fọ́kọ ẹ̀, wọ́n ń ṣe ọkọ ẹ̀. Ó lóun ò lè kúrò ní ààfin torí Kábíyèsí lọ́kọ òun. Bóun ṣe nífẹ̀ẹ́ Kábíyèsí tó, bóun ṣe kinní tó fún Kábíyèsí pé Kábíyèsí lọ́kọ òun. Kábíyèsí ní òun kọ́ lọ́kọ òjò torí Ọlọ́run lọ bá bàbá Násírù. Òun ò fẹ́ yàwó níyàwó padà lọ bá bàbá òun ti yànjẹ́ o. Oníṣèbí Naomi ti dé òun náà Kábíyèsí ni òtítì ẹ ti tán. Ó fẹ́ fi Naomi wé rẹ̀ pé ó ti ṣì. So gẹ́gẹ́ bí gbogbo bí nǹkan ṣe ń lọ, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. We thank God pé Kábíyèsí ti realize ní rẹpẹtẹ. Tọ́ pé ayé ìgbà kan ni wọ́n ti ṣí géètì fún, a tún ti wọlé, a tún ti ṣe gbá, a tún ti ṣàwọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe ń gbọ́, tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ allegedly pé Mariam ti wá láìmọye ìgbà sí géètì yẹn, tó ń ṣí géètì fún.
bó ṣe yẹ kó rí náà nìyẹn. Kí Ọlọ́run jẹ́ kí ìlérí kábíyèsí kó fẹsẹ̀ múlẹ̀, kó di pé bí kábíyèsí bó ṣe ń sọ ni kó máa mú ṣẹ. Bẹ́ẹ̀ ni Mariam ní òun fẹ́ padà sí ààfin nítorí kíni? Tí kábíyèsí bá tiẹ̀ ní owó láti fún àbí ó ní gbèsè tó ní kábíyèsí jẹ òun tó bá fẹ́ fún, kó dúró síta náà. Kí ni transfer wà fún? Òyìnbó ti sáyé dẹ̀rọ̀, kò sóye tó fẹ́ tí kábíyèsí ò ní transfer owó ẹ̀ fún. Bẹ́ẹ̀ ni. So ẹnu náà máa fi sọ, ìdí náà máa fi jókòó. Bẹ́ẹ̀ pé kó tún wọnú ààfin, kó tún wá pòlútù ààfin. Wọ́n tẹ̀ ní àti ẹjọ́ mélòó yìí tó tẹ̀ ti lọ. Pé ṣe ni ààfin tòrò, ààfin túṣẹ. Pé kí ló tún bọ̀ wá ṣe? Pé kò gbọdọ̀ step sí kíni. Wọ́n ní kábíyèsí sọ pé wá. Ṣé ó tiẹ̀ rí gbogbo ìtò sọ yìí? Má rò pé bóyá oyè nílé ní ààfin yìí o. Òun ti cancel ẹ̀ gẹ́gẹ́ bí cancel chamber ẹ̀ pé ẹnìkan wà bẹ́ẹ̀ pé òun ti tẹ̀ pa, òun ti sí ilẹ̀ pa. Kò sẹ́ni tó lè wọbẹ̀ yẹn mọ́. Ká má ti sọ pé wọ̀. Wọ́n ní kábíyèsí sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún ní géètì pé wọ́n ní ṣe ló sun dẹ́ndẹ́ kú. Àdẹ̀wà mọ̀ bóyá ó yìí takú síbẹ̀ o. Tó bá takú síbẹ̀ torí kábíyèsí sọ pé bó dúró sí ibẹ̀ lójú máa bá ibẹ̀ lórun ti máa pa. Wọ́n ní kó padà sí Ìgbìrà. Olúwa ṣàánú. Wọ́n ní kó padà sí Ìgbìrà. Kò sí ìpín ẹ̀mọ́ ní ààfin. Kí ló ń bọ̀ wá ṣe? Kábíyèsí bẹ́ẹ̀ ṣe mú ìlérí yín ṣẹ lágbára Ọlọ́run á bá yín fi òǹtẹ̀ dúró. Kí ààfin lè tòrò torí gbogbo bá ṣe ń gbọ́ ṣe ó wá ní àwa gan tá a bá yín gbé láàfin ó ní wa lára. Pé irú túláàsì wò lè irú wàhálà ò lè lè. Kí ni kábíyèsí yìí ra accommodate irú àwọn èèyàn èṣù wọ̀nyí? Kí ló ń ka accommodate sínú ààfin tó? Òun ni o, nǹkan tá a gbọ́ nìyẹn o. Pé ó lóun fẹ́ padà nígbà tí Naomi ti padà. Lágbára Kristi. Èdìdí ìyè ni Ọlọ́run fún Naomi. Èdìdí ìyè lọ́lọ́run fún kábíyèsí. Àwọn méjèèjì títí láì pẹ̀lú àwọn ọmọ wọn lórúkọ Jésù títí láéláé. Ọlọ́run á mú ẹsẹ̀ wọn múlẹ̀ ní ààfin yẹn gidigidi. Wọ́n jọ máa lora wọn gbó. Wọ́n jọ máa lora wọn tọ́. Àwọn ọmọ wọn á di olókìkí ńlá, wọ́n á di èèyàn pàtàkì. Ọlọ́run á dẹ̀ bá wọn dá àwọn ọmọ wọn sí. Lágbára Kristi. Naomi àtàwọn ọmọ ẹ̀ àti kábíyèsí lágbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run á dá wọn sí o. Ikú ò ní jí wọn pa, àrùn ní sọ wọ́n lọ́jọ́. Àwọn Ọlọ́run ló máa wà pẹ̀lú. Pípadà sí wọ́n bá ní kábíyèsí bó ti sọ fún Naomi pé wedding yẹn pé ó di dandan. Òun ò ṣe wedding fún ta ni? Torí kíni? Ta ló ń fẹ́ ṣe wedding fún? Wọ́n ló wá sọ fún Naomi wá sọ pé ṣé bó sọ pé ò ṣe wedding ṣe bí ẹnu ẹ̀ ló fi sọ. Ó ní kí Naomi tú ọtọ́ burúkú dànù lẹ́nu. Òun ò ṣe wedding fún ta ni? Ta ló ń fẹ́ ṣe wedding fún? Pé kó jọ. Wọ́n ló bẹ̀ níbi tó ti ń bẹ̀. Ó jẹ́ kí gbogbo eléyìí kí gbogbo ẹ̀ tán lẹ̀. K'Ọlọ́run bá yanjú ọ̀rọ̀ yẹn. Kó bá wọn yanjú ọ̀rọ̀ yẹn. Kí ìyanu kó ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti Naomi. Wedding yẹn tán fẹ́ ṣe nínú Easter yìí lágbára Kristi. Wọ́n á ṣe ní tùbínùbí. Wọ́n á ṣe ní òkúnkúndùn. Ọlọ́run á bá wọn fi èrè sí. Aya ọjọ́ náà ti mọ́ lórúkọ Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Bẹ́ẹ̀ ni yóò rí títí láé ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Kẹ́ fi tó kù sí comment section. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, oore ọ̀fẹ́ àjẹǹjẹ tó tà ń jẹ nínú Ọlọ́run alààyè àti nínú Jésù kò ní wọ́n lẹ́nu wọn. Kò ní wọ́n lára wa lórúkọ Jésù Olúwa wa. Àmín. Bye.